sókun. Ẹni bá máa yẹ ní jogún ayé. Ẹni yóò máa yẹ èyí o ẹ máa kú ìyá. Ayé má ṣe bí kò má sọmọ mi o. Ayé lóró, ayé ṣókùnkùn o. Kọ̀ọ̀rọ̀jọ̀gbọ́n ní ṣọ̀rẹ́ ìmùlẹ̀ mo dé mo wá gbagbó lọ́wọ́ onígbó aláǹtakùn ní ṣọ̀rẹ́ ìmùlẹ̀ mo mà tún dé mo fẹ́ gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà ológì ni èmi àgbẹ̀fọ́ olódùmarè tàjọdé o kí gbogbo èkúté ilé ẹ paramọ́ o ẹ̀fún òní mú agbe tèmi kó má lè dárò èdè òní di àlùkò tèmi kó má lè kó sùn ayé ò má ní ṣe lékèlékè tèmi kó má lè kẹfọ̀n bí ọjọ́ bá yọ àrùn kárí ayé àlàkànlẹ̀ báyìí ní tòṣùmàrè ẹgbàágbèje òkùnkùn ní bẹ́lódé ìsálú ayé o ẹyọ̀kan ìmọ́lẹ̀ ní ṣọkọ fún gbogbo wọn ìbá yín o gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ nílẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin ìyá mi ọ̀pákẹ́ ọ̀làkẹ́ ajíbọ́lá ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ tí ń gbénu lédè dúyùmù ìlú mo ṣe bá o mò ó kí gbogbo etí àti ojú tó wo fọ́nrán yìí wípé ẹ kú kàlẹ̀ o. èèwo ni a tún fẹ́ bára wa sọ̀rọ̀ lórí lọ́tẹ̀ yìí oògùn kan tí àwọn bàbá wa ń pè ní oògùn amúìléríṣẹ àmì promise and fail pọ̀ nínú ayé ó sì ń bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jìjàkadì ní àtàrí àmì promise and fail yìí ó ti fa ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn fún ènìyàn nínú ayé ohun tí ẹlòmíín ti pàdánù ogún ọdún òní tá a bá ní kó máa ṣá ní ení méjì kò lè rí kó jọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìbá ti di olówó ní ìbá ti di ọlọ́lá ní ìbá ti di ọlọ́rọ̀ tó bá jẹ́ pé gbogbo ìlérí tí àwọn ènìyàn ń ṣe fún wọn ni wọ́n mú ṣẹ. ìwọ tó o ní ẹ̀gbọ́n tó o ní àbúrò tó o ní ẹbí tó o ní ará tí wọ́n rí ṣe tí wọ́n rí jẹ tí wọ́n rí ná tí wọ́n rí lò tí ọlọ́run bùkún fún wọn tó yẹ kí wọ́n ṣe ọ́ lóore kàkà kan ṣe ọ́ lóore ojoojúmọ́ ayé ló fi ń ṣèlérí tó bá di next week máa send owó sí ẹ tó bá wá di next week tán tó bá pè wọ́n á wá di pé owó tí mò ń wọlé yẹn ò tí ì wọlé tó bá ti wọlé màá get back sí ẹ láti ìgbà náà wọn ò tí ì get back sí ẹ ebi ń pa ìyà ń jẹ òṣì ń ta ẹ́ o sì ní ẹbí tó rí ṣe tó rí jẹ tó rí mu tó rí ná wọn ò sì ràn ẹ́ lọ́wọ́ o sì jókòó tẹ́tẹ́rẹ́ o ò jáde sọ̀rọ̀ ayé rẹ òun sọ̀yìnbó if God say they will help me they will surely help me ó ti gbàgbé wípé ọmọ tó bá nawọ́ ní ìyá rẹ̀ ń gbé heaven help àwọn tó bá help ara wọn o nígbà míì ní tòótọ́ ẹni tó promise ẹ lè fẹ́ ṣe ẹ́ lóore ní tòótọ́ ṣùgbọ́n nítorí pé o ní àmì burúkú tá à ń pè ní promise and fail yìí lára ó ṣeé ṣe kó má ṣe ọ́ lóore ó sì ṣeé ṣe kó fẹ́ ṣe ọ́ lóore ṣùgbọ́n kó má rántí rẹ mọ́ o bó bá wá pè é á wá di pé màá pè é padà tówó náà bá wá dé sí lọ́wọ́ á wá di pé àmútẹ̀ ní nǹkan tí mo fẹ́ fowó náà ṣe ná jẹ́ nǹkan kan ṣe ná tó mi bá tún wọlé màá máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ. èèyàn márùn-ún èèyàn mẹ́wàá ń promise ẹ nínú èèyàn márùn-ún mẹ́wàá tó promise ẹ ò rí kankan fulfill promise ẹ wò ó ṣé má tọ̀ yín èyí ti kọjá ojú lásán o àmì abàmì tá à ń pè ní promise and fail yìí ló ń bá ọjà o ayé adá kó o fura o òfún fura òyẹ̀yẹ́ra rẹ wò fún ìwọ tí àmì promise and fail ń bá jà tó o sì láǹfààní láti máa gbọ́ mi tàbí láti máa wo fídíò mi mo kí ọ kú oríire o ìyẹn tó o bá lè gbìyànjú ni o tó o bá lè múra sọ̀rọ̀ ayé rẹ nìyẹn o ìdí nìyí tí mo fi bá yín mú iṣẹ́ yìí wá oògùn amúìléríṣẹ iṣẹ́ yìí lágbára lébi wípé tó o bá ní iṣẹ́ yìí lára gbogbo ìlérí tí ènìyàn bá ń ṣe fún wa ni wọ́n máa mú wá sí ìmúṣẹ o kódà bí ènìyàn promise wa ṣeré tí ò bá tí ì fulfill ẹ̀ ẹni tó promise wa yìí tí ò bá tí ì fulfill ẹ̀ ara ẹ̀ ò ní balẹ̀ àfi tó bá tó fulfill promise yìí o kódà ìlérí tí wọ́n ti ṣe fún ọ láti bí oṣù méjì oṣù mẹ́ta sẹ́yìn ẹ̀ẹ̀kan máa tọ́ máa dédé máa pè yín pé ó má dàbí pé mo promise ẹ nígbà kan ìjẹ́ mo tẹ̀ ti fún ẹ ní nǹkan tí mo tẹ̀ promise ẹ ná tó bá jẹ́ owó ni send account number ẹ tó bá dẹ̀ jẹ́ nǹkan míì
ọ̀pọ̀ ròkun agbọ̀n o fún ìwọ tó nílò iṣẹ́ yìí tàbí tí àmì burúkú tí à ń pè ní promise and fail bá ń dà ọ́ láàmú tó o sì fẹ́ àtúnṣe tó o sì fẹ́ àyípadà tó o ní àwọn tó rí jẹ tó rí mu tó rí ná tó rí lò tán lè ràn ọ́ lọ́wọ́. Nọ́mbà mi rèé nísàlẹ̀ fídíò yìí, gbá mi láago wọlé o. Bó o bá pè mí tí ò bá wọlé, lọ sórí WhatsApp kó o lọ mẹ́sẹ̀jì mi níbẹ̀. Ẹni àná lára ń ta o, ohun tó bá sì ń dunni òun ní pọ̀ lọ́rọ̀ ẹni. Tó ẹ̀yin ènìyàn mi, mo wélé yìí ná mo. Àyànfẹ́ Olódùmarè lórúkọ tèmi o. Èmi lọmọ ẹlẹ́yẹ mẹ́ta kì í tọ̀nà mòé bọ̀. Ọmọ ẹlẹ́yẹ mẹ́ta bọ̀rọ̀ kàsàkàsà. Ọ̀kan iná, ọ̀kan òòrùn, ọ̀kan tó kù òṣùpá atanilára yàràyàrà. Ẹ tún pàdé mi nínú fọ́nrán mi o.